Now, I will be question. Ayo kalau magba. No. Nam alhamdulillah nínú ẹ̀kọ́ sálámọ̀ a padà mú àlàyé wá lórí inshallah tàbá parí kìtàbù nìkan nínú Bulugh al-Maram a bọ̀ sí kìtàbù Jami' òní kìtàbù tó gbẹ̀yìn nínú Bulugh al-Maram mọ́ fáfà nẹ́gẹ́ bí bèèrè tí yẹn bá sálámọ̀ assalamu alaikum wa rahmatullah tániyẹ anábà Muhammad sallallahu alaihi wasallam nígbà wọn sọ pé ana ká mọ̀ sọ pé ana kò túmọ̀ sí pé ana di orúkọ Ọlọ́run so àwọn náà tú bẹ́ẹ̀ ibi mọ̀ àfáà tó sọ bẹ́ẹ̀ nínú àwọn àfáà gbólóhùn ana gbólóhùn gbéraga ni èmi ní yẹn tánà bí fi kọ̀ jésù na ìgbéraga sì ni yìí nínú ìròyìn Ọlọ́run ọba ni kò tẹ́lẹ̀ bá sọ yí pé ẹni bá sọ pé ana ó lo gbólóhùn ìgbéraga tó jẹ́ ìgbéraga sì ó jẹ́ ìròyìn Ọlọ́run orí sọ wọ́n tó bá sọ pé ana jẹ́ ìròyìn Ọlọ́run rárá tó ti yé tó tọ́ bá sálámọ̀ tá ní ìyá sorúkọ ẹni arábìká máa sọ pé ana èmi ni ìwọ tá ní èmi ni ìwọ olóòkọ tó bá ti lè sorúkọ wa a ti lo ẹ̀kọ́ ẹ̀sìn nìyẹn àmọ́ká wá ní ana èmi ni kò bá ẹ̀kọ́ ẹ̀sìn ni torí pé gbólóhùn ìgbéraga ni na lóòótọ́ nínú àwọn Kùránì kan wọ́n máa pẹ́ntì àwọn orúkọ Ọlọ́run ọba ní red then àwọn pronouns tí wọ́n bá lò àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ tó bá lò orúkọ Ọlọ́run wọ́n máa pẹ́ntì wọn ní red nínú àwọn Kùránì mi bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí pé orúkọ Ọlọ́run làwọn kìíní yẹn bí àpẹẹsọ náà ní Allahu la ilaha illa huwa huwa yẹn á wà ní red yẹni pítà bá fẹ́ tú mọ́ tú ní tukútù dáa padà lọ síbi Allah ìtumọ̀ ẹniyẹ kò túmọ̀ sí pé huwa gangan orúkọ Ọlọ́run bá ní huwa kìí ṣe orúkọ Ọlọ́run bẹ́ẹ̀ ni kìí ṣe ìròyìn Ọlọ́run tó ti yé kìí ṣe orúkọ Ọlọ́run bẹ́ẹ̀ ni kìí ṣe ìròyìn Ọlọ́run ìjẹ́sì bẹ́ẹ̀ pé nígbà míì ìdánlú Rahim wọ́n tún sí wọ́n lo red ṣùgbọ́n níbò mí náà tó máa lo Rahim wọ́n ni lo red nínú gbẹ̀yìn sọ́tù Tawbah laqad ja'akum rasulun min anfusikum azizun alaykum ma anittum azizun rahifun rahim rahufun rahim rahufun orúkọ náà ni rahuf ṣùgbọ́n náà fi ṣe ìròyìn fánàbì ní ìgbà ìwọ̀n ní pètè ní red rahim orúkọ Ọlọ́run bá ní ó fi ṣe ìròyìn fánàbì sallallahu alaihi wasallam ní ìgbà kò ní wà ní red tó ti yé so bí tó bá ti wà ní red ó ń tọ́ka lórí orúkọ Ọlọ́run tó bá jẹ́ orúkọ tó yẹ pé pronoun ni ó ń tọ́ka lórí wípé ẹ tú pronoun yẹn fún orúkọ Ọlọ́run tó súnmọ́ pronoun tí wọ́n lò ìtumọ̀ ẹ̀ nìyẹn Allahu a'lam náà no títí síta ní o ìbéèrè méjìlá ìbéèrè ẹ̀kan fẹ́ gbà náà lẹ́ẹ̀méje charity wà fún èmi ò màdísì náà mi màdísì náà àrẹ́bẹ̀ kèé sí tọ́tù sọ̀bá ìbò ìtàn tánà bí mú wá ìgbédè kan every time
ìjọba náà bí mú wá nípa arákùnrin kan tó jáde ní àjò tó fẹ́ràn rẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀mẹ́ta ni ẹ̀mẹ́jì ya Rabb ya Rabb Rabbu orúkọ ọlọ́run bá ya Rabb ya Rabb ìwolúwa wa ìwolúwa wa tó ti ẹni tó ní ká sọ Allah méje tí ló dé tàbí lè sọ mẹ́sàn-án tó ti yé ẹni tó sì ní ká sọ 99 tó tàbí lè sọ 1999 tó ti nǹkan kan bẹ lábẹ́ méje ẹ̀kẹ́ ni ẹ kó fún wa ládìsí tó ṣe kó sọ sọ́ọ̀sì fún wa ọ̀rọ̀ àwọn afáwà nìyẹn àti kéwòdéwẹ̀ náà nọmba 1 náà ọkùnrin wọ́n ṣe rí náà pé aláàmùsọ́ kí àwọn sọ God kó máa sọ Allah ká máa sọ masjid ká máa sọ mosque ká máa sọ masjid ọmọ ń pèsè lára àwọn àdánwò táwọn rí nìyàn àtàwọn lo Facebook ìṣe gbólóhùn God kí ni ìtumọ̀ ọba lọ nínú ìwé atúmọ̀èdè dictionary wọ́n á sọ pé òun ni wọ́n á ní the one worship ìgbàmí kan lo the deity ó lẹ́ni tí ìjọsìn tọ́ sí bẹ́ẹ̀ni lódodo ẹgbẹ́ wọn ṣe máa ń tú síbẹ̀ lédè tí wọ́n ní ká máa lò náà èmi ò rí láì pé níbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàná ṣe ní àlàyé ó dẹ̀dẹ̀ pé tí ẹ máa ń lo Allah ó dáa jù lọ ṣùgbọ́n tẹ́ máa ń lo God ṣáàtì kó sínú aburú kan rárá torí pé ìtumọ̀ God òun ni ẹni tí ìjọsìn tọ́ sí lódodo wọ́n èyí sì lò ó fẹ́ nìkan even wọ́n á tún differentiate láàrin God tí ìjọsìn tọ́ sí lódodo tó wà lókè sánmọ̀ àti God tí ìjọsìn ò tọ́ sí lódodo tí ń bẹ láyé semi God wọ́n kọ small g to capital G ìjẹsìn òun ni God so tí a bá ń lò yẹn fún Allah ní orí láìpẹ́ níbẹ̀ mi sí ní nǹkan tí ó takò na mosque èdè bó ni ó ti gbajúmọ̀ káàkiri gbogbo àwùjọ kí n fi abẹ́nú yìí kí n fi tó wá sáwọn àkéèsì kan àwọn kan wọ̀nyí a fẹ́ máa fà wá sẹ́yìn padà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó yẹ ká ní tẹ̀síwájú ọ̀rọ̀ ẹ̀sìn ni yẹn ní ó sún wa débi pé káwọn máa pe ìrun mọ́ ká máa sọ sọ́lá kí ló múrun tàbá sọ pé ìrun ni pé wọ́n ń bọ ọ̀run wọ́n ń bọ òòrùn gbólóhùn ṣírùkù nìyẹn èmi wà mọ Yorùbá kan tó láyé pé tó bá sọ pé ìrun in tí ó mọ òrùn náà pé tó ti yé bí wọ́n tútù mọ ìrun sí bíbọ òòrùn àbí bíbọ ọ̀run kí ni túnmọ̀ ìrun even lọ́dọ̀ àwọn kèfèrí gan Christian àwọn mùsùlùmí lọ kírun ọdún so ìrun ti di kíni ó ti di sọ́lá tó ti yé àwọn ẹ̀sìn gbà pé bí a bá wà ní mọ́ṣáláṣí tó ṣe wà sífà tó ń kírun tó ń jó tó ń kírun tó bá ń ṣe tó ń lọ tó ń ṣe kíní tó ń forúkọ yẹ kí ló ṣe so tó tó bá ti ń ta gbà lérò pẹ̀lú ìrun a fi dúró a fi ṣe àkójọpọ̀ iṣẹ́ kan tá a máa ń ṣe òun ni rẹ́sí a nílè mọ sàlálẹ̀ tó rẹ padà gbólówà ó lọ ṣe tẹ̀kbírù àti rùkú àti sùjúd àti àtáyà àti kíní àti kíní ẹgbẹ́ wọ́n ní gan ṣe àfáàyì akàn lo gbólólọ ó lọ kírun náà tó wá sọ pé ẹnìkan lọ kírun ó ní rúlẹ̀ méjì tó lọ ṣe tó ti yé bẹ́ẹ̀ sì tó bá ríyàn tó bá ń kírun wọ́gbọ́n onírọ̀lẹ́ méjì tó ń ṣe so ẹjẹ́ afẹ́kẹ́sì Islam lè Yorùbá kó lọ síwájú
àfẹ́ kó mọ́ lọ ẹ̀yìn mọ́ tó sí náà ẹwà bàbá wa nísìn àwọn bàbá wa àwọn ìyá wa àwọn àfá wa alábúlé tàbá dúsọ́jọ́ máa ní pé èmi àfá alágbájá o mo tako ìrun gbóló ìrun yẹn mo tako wọ́n ni ó ti bí kèfèrí tí ó sọ nìyẹn náà ní wọ́n pè ní ẹgbẹ́ pè ní kèfèrí yẹn àwa náà máa pè ní kèfèrí lókùn bàtà láti mọ̀ pé kìí ṣe gbólóhùn ẹlẹ́ni tako ní tó tako ní kíni ká ṣe sọ́lá tó ti yé ẹmọ́ ẹ̀ká fara wa sẹ́yìn mọ́ iwájú afẹ́ kí ọ̀pẹ́ ìbí tiwa kó mọ́ rẹ́ sí àwọn ẹ̀yà ti mọ́ náà bẹ̀bẹ̀ wọ́n ní lọ́pẹ̀rún wọ́n ní kó lọ́pẹ̀rún wọ́n ní no ẹmọ́ ní kó lọ́pẹ̀rún wọ́n ní kó lọ́pẹ̀ sọ́lá wọ́n ní ẹ̀wọ́ sí ìtumẹ̀lẹ̀ so inú sọ́látù àwa tó wá ní ìtumọ̀ míì ní ti àwọn èèyàn táwọn yóò tó wá lọ mọ́ bùkátà tí wọ́n mọ́ tó kẹ́kọ̀ọ́ míì nípẹ́ wọ́n tún wá nídìí làákàyè tuntun lórí ẹ̀ pé wọ́n ní àfá lọ́pọ̀ sọ́lá ẹgbẹ́ àtẹ̀gbọ́ àwọn ìṣúná bá lọ́dọ̀ àwọn lọ́pọ̀ sọ́lá tó bá dẹ̀ ìlẹ́ ìgbógó jẹ̀bi torí pé kìí ṣe àádáwa nìyẹn lọ́pọ̀ irú léèwé pẹ̀lú léèwé bẹ́ẹ̀sì ni tó sì ń pè sí nìyí ẹ̀ndẹ́ ní kó lọ́pọ̀ sọ́lá tó gbọ́ yí tó náà fẹ́ pé ìkẹ̀kẹ́ náà lónà ó sọ tó túnmọ̀ sí pé al-alfaz àwọn gbólóhùn al-alfaz gbólóhùn tá a máa ń lò lópin ìgbà tí gbólóhùn yóò bá ti mú gbólóhùn ẹbọ wá lẹ́yìn tí mo rẹ̀ nìkan lè fi nílẹ̀ Yorùbá yìí pé gbólóhùn èrò ó túmọ̀ sí wọ́n ń bọ oòrùn báwo ló ṣe jọ mọ́ra wọn kí ìrun kí oòrùn kí ọ̀run kí oòrùn yóò ṣe wá di kírun gbogbo ara wọn gbogbo àwọn lọ́lẹ̀ ìjọ gbogbo ara wọn tó fi bákan náà nílẹ̀ Yorùbá gangan báyìí wọ́n mọ́ bẹ́ẹ̀ ó ti di jẹ́ pé ẹ lè gbọ́ lẹ́nu Christian kó lóun fẹ́ lọ kírun ẹ lè gbọ́ wọ́n ní ìrun fáwọn mùsùlùmí ìjó fáwọn kìríó fáwọn ìjó wọn bẹ́ẹ̀ sì ní gbólóhùn as-salati yìí nínú ní Al-Qur'ani gẹ́gẹ́ fún rẹ̀ tàbí àkọ̀rọ̀ sí Al-Qur'ani sọ̀láàtì gbólóhùn ẹ̀ tàbí lílò sọ̀láàtì ní Al-Qur'ani ìtumọ̀ mẹ́ta ni a máa túmọ̀ ní tàà ń ṣe ìrun wákàtí márùn-ún a máa túmọ̀ àdúà ṣíṣe ká tọrọ àdúà lọ́dọ̀ Ọlọ́run a sì máa túmọ̀ ká súnmọ́ Ọlọ́run ní gbogbo ọ̀nà bí àpẹẹrẹ pẹ̀lú ijó pẹ̀lú takasúfè bàbá wọn bá ń ròyìn àwọn mùsìríkí àwọn olóòṣà nílùú Mẹ́kà Ọlọ́run ní wa ma kanat salatuhum kí ló pé sọ̀látù wọn Ọlọ́run ní sọ̀látù wọn àwọn kèfèrí indal bayt tí wọ́n máa ń ṣe níbi Kàábà illa mukahan wa tasdiya takasúfè ni because àwọn gbà pé kí láwọn ṣe ẹlù lábáwọn náà ṣe kí náà ṣe ọlọ́run ló náà sọ́lá ìdán ṣe ní ọlọ́run wà máa kẹ́rẹ̀ sọ́lá tuhùn ẹlọ́run al-Qur'ani ọlọ́run ní sọ́lá tuhùn wọn ìdésì ìrun wọn táwọn ń kí nígbà náà kí ni takasúfèé ni tó ti yé ǹjẹ́ ẹgbẹ́ wọn takasúfèé ní sí jálè rú ẹgbẹ́ ìsọ́lá abadan so ẹmọ́dẹ̀ká fara wa sẹ́yìn mọ́ afẹ́ká lọ síwájú ni náà tí a máa gbọ́ lárúbáwá ó lè mọ́ ní alábàgbà láwọn tó gbọ́ lárúbáwá ẹ̀ wọ́n rí pé ní sígbé mọ́ pé sọ̀látù mọ́ pé zakatu mọ́ pé jákà la mọ́ nílẹ̀ Yorùbá àtẹ́tọ́jọ́ zakatu fitiri àtẹ́tọ́jọ́ jákà kẹ́kẹ́ náà ni wọ́n jọ yẹ so a sí náà pẹ̀lú alfaz kò sí pápá lórí ọgbà ti di ọ̀rọ̀ fíkìú àìsábà sí náà pẹ̀lú àwọn gbólóhùn tí wọ́n fi sọ àwọn orúkọ ilé ìjọsìn nìká àsìlọ́n pẹ̀lú gbólóhùn nìká tó sí kíláàsì náà pẹ̀lú akidu bàbá yànda ọmọ àṣìlẹ́rẹ́dì dáàfi sílọ́n pẹ̀lú ẹni yẹn ló sọ nìká àdíkíní ló sọ iyì gidi ló sọ ìyàwó di ẹ̀tọ́ fún ni ọ̀nà ní ẹ̀ ló gbólóhùn ànìká àwọn ògbọ́láwọ́lá fi ló ànìká à ń dára aláàmú ni tó sì ẹ̀pẹ̀ marriage ẹ̀pẹ̀ ní ìyàwó
kókó ṣe ṣá ti pé mọ́jẹ̀mú ẹ̀sìn nínú ẹ̀ tó bá ti pé tó bá wù yẹn pé béhù nísìn béhù àwọn afárá mi wá sọ pé náà afárá àwọn Hànàfíyà àgbà pé tẹ́ bá fẹ́ rajà lọ́wọ́ èèyàn ọjà yẹn tí ì di ẹ̀tọ́ wà á sọ pé àbí ihu mò ń ta fún ẹ aṣẹ́rí mò ń rà lọ́wọ́ rẹ ṣe àdéhùn òní ọjà gbogbo màmá aṣẹ́rí ọ̀rẹ́ àbá ó nílò pé ní láti pé ìyá rẹ ni èmi ní aṣẹ́rí tó rúkọ mi ní aṣẹ́rí ẹ̀rí pé di ọ̀tún mẹ́wàá wọ́n dà màmá aṣẹ́rí àbá ìyá wèrè o màmá mo fẹ́ rajà èèlò ni iye báyìí mò ń ta o àṣìdúnàdúrà mo gbọjà mo fún ìyá lówó ó ti tẹ́ tó ti yé abẹ́abẹ́ débi ìgbéyàwó nísì ìgbéyàwó wọn ni bàbá obìnrin wọn ni tí wọ́n ló fẹ́ ìwọ́n ló wá tó fẹ́ wọn dàbí zawajtukaha bàbá àníta báwa ní pé àwọn tọrọ ọmọ ni zawajtukaha bàbá ń bínú sí wa yára ní tí bàbá ń sọ bàbá ní à mo ti fẹ́ fún ẹ̀ ìtumọ̀ ènìyàn zawajtukaha mo ti fẹ́ fún ẹ̀ bàbá sì ń bínú káwà sọ pé nígbà káwà sọ pé zawajtukaha mo fẹ́ fún ẹ ọkọ̀rọ̀ wa ní qabiltu mo gbà subhanallah ẹ̀dẹ́ ká fi ìyàwó mélòó la fẹ́ láwọn lọ́lẹ̀ bàbá zawajtukaha qabiltu mélòó ní ṣẹ̀ríà ọ̀rọ̀ tó lékè òní pé ilé yóò pọn dandan bẹ́ẹ̀ bá fẹ́ ná kéwú lọ́dọ̀ ara yín ẹ̀ẹ́dẹ̀mọ́ kéwú ẹ̀ẹ́sọ́lábọ́ ìyẹn ìṣẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ wọ́n ṣọ́lábọ́ ayé tó náà sì nìyí ákìrì gbọ́nà wà níbẹ̀ tó ṣe dédé tí yóò bá náà ṣe ìyẹn gẹ́gẹ́ ní tó kó tẹ́sì gbé wá wọ́n gẹ́gẹ́ kan sọ wípé náà iyì ìdí tánwà fi lè so tó bá ti lè lo zawajtukaha ẹ̀rì pé alhamdulillah àwọn ti níyàwó náà ẹ̀yìn tẹ́ẹ̀dì níyàwó mo kí n kó ríire àti níyàwó ìfẹ́ yóò le àtàwọn lè ṣe sùúrù lọ́dọ̀ àwọn afáàlù súná ẹ̀dẹ̀gbẹ́dẹ̀ ara yìí mẹ́ lọ oko fẹ̀ àmẹ́ lọ ilé mọ́gàjì ní Ìbàdàn ẹni pẹ́ lọ fẹ́ láì wọ́n mọ̀ wòye náà ni àbẹ́yà mi ló sọ pé náà dẹ́dẹ̀dẹ́dẹ́ wọ́n gbọ́dọ̀ ka kútúbátùl hájà dẹ́dẹ̀dẹ́dẹ́kọ́ wọ́n fẹ́ níyàwó ọdún bàbá ẹ̀ ti fún mi o kí ló dé bàbá wọ́n kẹ́ ka kútúbátùl hájà àwọn àdìgbì ń jẹ́ báwọn إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنا tí ó pẹ́lẹ̀ lárúbáwá rí kò nínú túnmọ̀ létí bàbá agbọ́dọ̀ gbọ́ràn kankan yé tó ti yé ó pàtàkì so yẹn ni tó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń jáde lára ẹni mọ́ pé mọ́sìkì mọ́ ẹ mọ́ pé mọ́ṣáláṣí mọ́ ìyàwó ní kẹ́ mọ́ pé mọ́ṣáláṣí mọ́ ẹlẹ́bàá ní kẹ́ mọ́ pé ọlọ́run mọ́ torí pé ọlọ́run yẹn àwọn gbé tó bá mọ Yorùbá lọ́ọ́ bá wọn tán mọ Yorùbá tán sọ̀túnmọ́ ọlọ́run fún ọ mọ́kàndé mọ́ sọ pé àwọn àbádá mọ́ náà ṣe rú ẹ̀ Kùránì Yorùbá tí wọ́n tú wọ́n ní ká má pé ọlọ́run mọ́ ká má ní ọlọ́run ní ká má pé ká má ní àdúrà mọ́ àdúrà ká má ní àdúà ẹ má jà dára wa láàmú ta ló gbọ́ Yorùbá ta ní ìjìnlẹ̀ Yorùbá ń bẹ lọ́dọ̀ ẹ̀ tí bàbá dámọ̀dá bẹ́ẹ̀ bá kà mọ́ ní àwọn àbáwá yìí ẹlẹ́sìn ni wọ́n o ṣùgbọ́n wọn Yorùbá wọ́n fi Yorùbá ròyìn wọn ò jídò nínú Yorùbá so eléyìí ò nídìí ká tẹ̀síwájú èyí tó bá jẹ́ gbólóhùn irú èṣù nísìnyí lọ́dọ̀ àwọn Yorùbá ìtẹ́ṣù gbà ní tí ó bá gbà lè pẹ̀lú èṣù bọ́nà ń pè ní ṣètọ́nù gẹ́gẹ́ bí táà rírù yìí náà Kùránì táà rírù hadith yàtọ̀ sí èṣù tó bá pé ènìyàn bá sì sọ ó sì dá tó sí àṣẹ̀tọ́nù àti èṣù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣètọ́nù lọ́dọ̀ àwa mùsùlùmí àgbà pé kan nínú àwọn àlùjọ̀nú ni àbí àgbà pé ẹni tí Ọlọ́run bá ní kú pípa ìfánà bá dáwọn ní tó sì yarí àgbà pé Ọlọ́run sì bínú sí
àgbà pé òun ní sábàbí anábì Ádámù àti àwọn òfin kúrò nínú àlùjánnà àgbà pé òun sì ní ó lérí pé òun mọ̀ ṣe òun nígbàgbọ́ òdodo ẹ̀rí àpòǹjẹ́ ká kírun ká gba àwẹ̀ ká ṣe àwọn iṣẹ́ olóore ìròyìn ṣètọ́ nìyẹn ṣùgbọ́n èṣù wọ́n gbà pé òun ló súnmọ́ Elédùmarè nínú àwọn ọ̀rẹ́ṣẹ́ Elédùmarè ní Elédùmarè nífẹ̀ẹ́ rẹ̀ gan bákan náà èṣù yìí sì nìyí èèyàn dáadáa ní kéṣe bí ṣùgbọ́n bàtí nígbà tí kan nínú àwọn ọmọ ìdí ènìyàn wọ́n ti fọ́kàn nínú àwọn àbúrò ìyá rẹ̀ tó fi fọ́ létí àgbẹ̀ nínú ti ń bí ìjọ bá gbá ìwẹ̀ léṣù nìyẹn lábàá ìpé èṣù máa ń bínú tó bá ti wá bínú wọ́n gbọ́dọ̀ ní ojúbọ èṣù gbọ́dọ̀ wà kí ni gánà sangisan ẹmọ̀kẹ́ sangisan òkúta yangi ojúbọ èṣù nìyẹn àwọn ẹbọ ṣèitán tí a ti gbọ́dọ̀ bọ́ ṣùgbọ́n láwọn Yorùbá wọ́n máa ń bọ èṣù tó jọra ló jọra wọn kò jọra wọn ní láfẹ́ ọmọ fi ṣèitánù tún èṣù tó fi so eléyìí nínú àwọn àlàyé òun náà ní ilé so kò sí láìpí tó bá gbọ́nà lágbàwá mọ́síjídù tó kùdé gbọ́nà lọ́gbà wọn ni mọ́sí ìyẹ̀kan náà ní méjèèjì mọ́síláṣí ìyẹ̀kan náà ní alùwàlá àtùmọ̀túmọ̀ tó jẹ́bẹ̀ ìwẹ̀ jẹ́nàbà àmọ̀túmọ̀ rẹ̀ ìwẹ̀ wọ́nká àmọ̀túmọ̀ rẹ̀ ìtẹ́ jákà àtùmọ̀túmọ̀ ẹ̀mání jákà wọ́n ọmọ tí ó mọ́ ojúmọ̀ àgbọ́ ìtì mẹ́lábẹ́ jákà káwọn olè da ara wa láàmú so sódà ẹ̀sìn wa á lè tẹ̀síwájú kò tún ní dàbí tuntun lórí àwọn èèyàn ìwẹ̀ ẹgẹ́ gbàjòjì àánà tí wọ́n sọ pé lóòótọ́ eléyìí náà rárá onídàkéèsì náà tó bá ti di quarter after inshallah àdàdúró next week ó ní last Friday àbí so ìbéèrè nìkan yẹn every last Friday ìbéèrè nìkan náà kíkọ ní o ẹgbàdú sọ kíkọ ní yẹn ló lè dá lẹ́ni kó fi mọ́ ìbéèrè mẹ́jọ ní ẹ̀mẹ́wàá tó bá fẹ́ béèrè rẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀kọ́ ìyẹn dá fún wa náà. náà béèrè tí wọ́n béèrè ní pé àwọn network wọ́n máa ń já wa lówó àbí wọ́n ní ká yá 100 naira àbí pàlè yá pàpàtẹ kóòlù kan wọ́n dẹ̀ sọ síbẹ̀ ní pé 10 naira service kini service charge àbí ìní ti rí bẹ́ẹ̀ lórí ní ìṣe rí o àwọn mo ti rí bẹ́ẹ̀ ǹjọ́ dáa bí ò dáa ǹjẹ́ èlé ni àbí kìí ṣe èlé wallahi atalhan mi ìrẹ́gẹ́ bí èlé kìí ṣe èlé kò sówó èlé kìí ṣe owó èlé bẹ́ẹ̀ ni kò sówó èlé láàrin wa owó là ń ṣe láàrin ara ẹni prógrámù yìí kọ́ tó gbé délẹ̀ wa yìí ó ti wà nílẹ̀ lárúbáwá láwùjọ àwọn mùsùlùmí láwùjọ lárúbáwá òun náà ń pè ní selifni shukran yami thanks náà gbogbo prógrámù yìí nílẹ̀ lárúbáwá nìyí àwọn afáwà wò lọ́wọ́ wò bọ̀ a rí nínú àwọn afáàtọ́gbà ẹ̀ pé èlé nù afáà kan náà lè ní sí mọ̀ ó sì pè ní èlé òun náà ni Sheikh Salus náà wà fún àgbà tí ó nímọ̀ nípa ìmọ̀ káràkátà ń bẹ ní ìlú Egypt ṣùgbọ́n a rí àwọn àfáà tí wọ́n pọ̀ tí wọ́n sọ pé kìí ṣe èlé gẹ́gẹ́ bí Sheikh Mustapha Al-Adawi Allah Sheikh Anwar Salih Al-Munajid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àfáà wọ́n gbà ìpé kìí kìí ṣe èlé náà èèyàn ó dẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ tàà ṣàṣàrẹ́ tán nísìn nípa ọ̀rọ̀ ìrun bí èèyàn bá sọ fún òun fẹ́ lọ kírun àmọ́ tó gbà lérò tó bá jẹ́ ìjásí pé tàbá wọn bọ̀ nílẹ̀ Yorùbá tàbá wọn nílẹ̀ Yorùbá pé kírun túmọ̀ sí kán kí ọ̀run ṣùgbọ́n àmọ́ tẹ́ni ẹ gbà lérò gẹ́gẹ́ bí lílò ẹ̀ ní sí láwùjọ wa lílò ẹ̀ láti wá ń bá àwọn èèyàn lò kìí ṣe tí ó wọ̀n nínú èdè Yorùbá yẹni tó bá tẹ̀ já sí wípé ó wọ̀n bẹ́ẹ̀ ni ẹgbọ́míyé
tí network bá sọ wípé o lè bọ́rù 100 naira lọ́wọ́ àwọn tó ti yé 100 naira yìí ìyá wá san 100 naira ṣùgbọ́n téèyàn credit wọ́n fún yàn á jẹ́ 90 naira tó ti yé sí ká gbọ́ yé bọ́rọ̀ yẹn ká má gbọ́ bọ́rọ̀ yẹn sí yíyá ká gbọ́ yé sí pé àwọn kan lo gbólóhùn yíyá ṣùgbọ́n in the real sense of it ni pé wọ́n fẹ́ tajà fún wa tó ti yé nítawọn sọ ní pé àwọn máa yá wa ní 100 naira credit ṣùgbọ́n àwọn náà mọ̀ yí pé a ní bá 100 naira níbẹ̀ èyí lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn ti mọ̀ bẹ́ẹ̀ tó túnmọ̀ sí pé wọn ò yá wa nítorí sọ fún wa ní pé wà ó ti bá ní 100 naira credit tí mo sọ ní pé 90 naira credit 200 naira credit tí mo sọ ní 180 naira credit tó ti yé sí ìyẹn la fi wá ń bá wọn lò làwọn náà wá rà láwọn ní òkè rẹ ẹ̀yà mi yẹ kí láwọn náà retí 200 naira bí 180 90 naira bí 100 naira so láàrin wa ẹ̀ta fi ń bára wá lò nìyẹn tó ti yé ọ̀nà kan nìyẹn tí ò fi lè jẹ́ rìbá ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé rìbá in tí rìbá wọ̀ òun ni owó tó ti yé rìbá wọ̀ owó bí owó dọ́là bí owó pounds bí náírà bí kọ́bọ̀ rìbá wọ̀ oní 20 naira lọ́wọ́ o fẹ́ fi gba 30 naira lọ́wọ́ èèyàn rìbá nìyẹn torí pé bá lò owó ìbá kan náà ni tó ti yé yẹ́rọ dá pé àwọn tó máa ń ṣẹ́wó wọ́n kó sínú haram 1000 naira wọ́n á gbà lọ́wọ́ ẹni yẹn èyí tó dọ̀tí wọ́n wá fún ní náírà 50 naira agánrán rìbá ti wọ̀ torí pé 1000 naira agánrán àti 1000 naira àti èyí tó ti pẹ́ tó ti dọ̀tí bákan náà ni bá lù wọn bákan náà ni tó ti so rìbá wọlé eléyìí nísìnyí credit làwọn fún wa credit tí wọ́n fún wa tó ti kìí ṣe owó làwọn fi kìí ṣe credit la fi dá padà kìí ṣe credit to credit tó ti yé sí àwọn ta credit fún wa owó làwọn fi dá padà tí ìjọba ti change báyẹn nísìnyí tó ti yé ẹ̀hẹ́n níta fi lè pé ní rìbá ó tún kúrò lára kò jọra wọn mọ́ bí àpẹẹrẹ nísìnyí náírà dọ́là àti fún ẹ pé náírà 1000 naira agánrán àtèyí tó dọ̀tí láti pààrọ̀ ara wọn bákan náà ní kò sí yàtọ̀ a ní fi agánrán 950 káfí gba 1000 naira èyí tó dọ̀tí haramu ni ṣùgbọ́n ǹjẹ́ mo lè fi nísìnyí $1 afáàbùsá èlò $1 210 subhanallah $1 210 dọ́là kan 210 naira ní láti pàrọ̀ síra wọn náà èmi wá ní dọ́là kan lọ́wọ́ tí má bẹ́ta fún èèyàn èlò má gbà lọ́wọ́ ẹ̀ 210 àbí tó bá rí mo lè gbá 10 naira orí ẹ̀ tó má gbà 200 naira tó ti yé sí mo ní wá mú 10 naira wá mo lè fi 10 naira kan lọ $1 tó wù mí nìyẹn so tó fi bàjẹ́ pé kí ní internet ṣòwò tó bá ti lè yàtọ̀ ní sex ẹ̀ ní jeans ẹ̀ ní type ẹ̀ ẹ̀hẹ́n wọ́n lè jura wọn lọ kò sí láìpé àlàyé ìlú rẹ̀ pé kò ẹ̀hẹ́n bí àpò gàrí 10 kilo àpò gàrí ní 10 kilo alùpàrọ̀ ara wọn ó lọ àbí ò lọ náà a ní fi gàrí 10 kilo ká fi gba gàrí 5 kilo haram báńdù kan náà ni àbí ẹ̀rẹ̀ kíkà gàrí jẹ̀gù kíkà gàrí ìṣíwọ́ gàrí ní gàrí jẹ́ tó sì yé náà ǹjẹ́ wọ́n lè fi àpò gàrí 10 kilo ká fi gba àpò rẹsì 50 kilo yes a lè fi gba torí pé wọn ò kí ń ṣe táìpù kan náà tó sì yé so tí táìpù bá ti yàtọ̀ in tó kù òun náà ni hand to hand dandan kan ni kí sameness kó wà ìjọra ẹni kó wà ń bẹ
mi ní sọ pé ok o máa fún ẹ dákun ẹ fún mi ní àpò gàrí 10 kilo tó bá lálẹ́ máa fún ní ráìsì 20 kilo rárá ìyẹn haramu nìyẹn àìsí yẹn tó ti yé sí ṣùgbọ́n ti bá ní lọ́wọ́ gbé gàrí 10 kilo wá jésì máa fún ẹ ní ìrẹsì 20 kilo as an instant exchange tó ti yé pàṣípààrọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ dollar to naira lẹ́sẹ̀kẹsẹ̀ pounds to shilling lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti yé náà eléyìí nísìnyí credit làwọn fún wa náà tà fún wa náà yá wa náà náírà làwọn fi dá padà ó jọra bí ó jọra wọn tó jọra bí ó jọra wọn kò jọra wọn náà mo mọ̀ ta ló convert ẹ̀ network náà bá wa no network network ni ẹ̀hẹ́ tó túnmọ̀ sí pé àwọ́kọ́ náà kìí ṣe owó là ń nágbà rẹ̀ tàbá sọ pé ìdọ́fún ọ̀nà padà kìí ṣe owó nìyẹn airtime náà ni láfún ọ padà airtime náà fún wa adẹ̀fún airtime padà ṣùgbọ́n táwà fi rà òun là ń sọ pé dáàdì bá wọ̀ tó ti yé nísìn wọ́n fún wa ní wọ́n láwọn fẹ́ fún wa ní 200 naira credit àbá 180 níbẹ̀ àwọn náà jẹ́ ti mọ̀ pé 180 náà bá mẹ́ in that instance tó ṣe rìbá just like bank gbogbo ẹni tó bá ń kówó sí bank ṣé à ń yá báǹkì ní àbá ń save owó sí bank save owó sí bank à ń yá báǹkì ní àwọn náà mọ̀ kó náà kó sí bank ó débẹ̀ ó ń débẹ̀ bó fẹ́ bó kọ̀ báǹkì ó lò ó pé gbogbo tó yíṣẹ́ padà ní báǹkì ó ti mọ yá yẹn wọ́n lọ sí mọ̀ pé wọ́n yá yẹn tó sì yé so ṣùgbọ́n tí wọ́n lò fún wa ní pé saving ṣùgbọ́n àwọn mọ̀ pé saving kọ́ borrow ni tó ní dá sí pé mo yá yín lówó yẹn la fílẹ̀tọ̀ ká gba èlé padà lọ́wọ́ wọn kò yé mo yá báǹkì 20,000 naira èlé máa ń padà 20,000 tó sì yé sí tí báńkì bá fi 20,000 wọ́n kọ́bọ̀ sí ní gbọ́dọ̀ gbá torí ta bá yáyà ní nǹkan àyígbèlé so mo yá báńkì ni now tó báyìí pé mo ní kó bá mi save ẹni ẹ bá fi pamọ́ táàsì mọ́ pé wọ́n máa yá lò tó sì yé táàsì mọ́ pé wọ́n máa yá lò now báńkì wá yá lò in tó bá fi lè ṣẹlẹ̀ sówó yẹn báńkì ní ló padà fún wa ṣáà àgírí pẹ̀lú ẹ̀ tó tẹ́ wa lọ́rùn agbọ̀mọ̀ tó ní pé ayá ni tí yẹn bá yáyàn ní owó ẹni tá ayá lówó kò bá mọ́ owó yẹn kó ló fi ṣe mólúdù nàbí yìí mọ́ gbà táwọn òtún mọ́ tó fi ṣe nìyẹn àgbò ọmọ lọ́wọ́ ẹ̀ kódà ká yá lówó kó wẹ̀ sí ọ̀sà yóò dá padà fún lówó ní tá bá ti yá á dá padà gẹ́gẹ́ bá ṣe yá ní òǹdíwọ̀n tó ti yé ṣùgbọ́n nísìnyí àwọn ti sọ fún wa yìí pé káwá save tó yẹ pé gbólóhùn káwá save káwá fún pamọ́ ni wọn ò lẹ́tọ̀ọ́ àti débẹ̀ ní tí ẹ máa ń fi pamọ́ sọ́dọ̀ èèyàn èèyàn gbọ́dọ̀ débẹ̀ ìtumọ̀ ní ṣẹ̀ríà nìyẹn ẹni ẹ̀ náà ò lẹ́tọ̀ọ́ náà onígbọ̀dọ̀ débẹ̀ then tó wù yẹn bá wá sọnù láti pé ẹni ẹ wà careless pẹ̀lú ẹ ẹni tó save owó sọ́dọ̀ ẹ ò gbọ́dọ̀ gba nǹkan pípadà lọ́wọ́ ẹni yẹn ó lọ náà nù síbẹ̀ ni ẹ̀kàn dé báyìí wọn ní báńkì jóná wẹ́ so tẹ́ẹ̀bá ti wá rí gbà so ẹ̀ ń yá báńkì lówó ni ó ti yé sí so èmi ò rí tí a fi lè pé ní rìbá torí pé sinful type kìíní yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni credit ọ̀tọ̀ àwọn ta credit fún wa ni owó kọ́ ni wọ́n convert sí credit làwọn ta fún wa wọ́n dẹ̀ sọ fún wa pé 200 to 180 100 naira to 90 ní tí wọ́n ń tà nìyẹn tó ti yé ní tí wọ́n ń tà fún wa nìyẹn now then wọ́n tún sọ fún wa pé service charge tún wà service charge mo fẹ́ ní kẹ́ yá mi lówó ẹ wò mo fẹ́ ní kẹ́ yá mi lówó owó tẹ́ máa yá mi ẹ ló tẹ́ lè yá mi ṣùgbọ́n owó yẹn ò sí lọ́wọ́ yín bẹ́ẹ̀ lẹ̀ ní kápá láti lè débi tó yín wà àfi túrú kẹ́ ẹ náwó lọ ǹjẹ́ ẹ lè béèrè lọ́wọ́ mi pé òkè owó tí máa fi wọ mọ́tò
ẹ fún mi lówó yẹn o ẹ lè béèrè torí pé owó tẹ́ bá béèrè yẹn kìí ṣe fáǹfààní ti ti yín fáǹfààní tèmi ni àwọn àlàyé yóò yé gbèdé sí èyí tó bá jẹ́ pé fáǹfààní ti tèmi fáǹfààní ti yín òun ni rìbá àǹfààní ti yín kọ́ àǹfààní tèmi ni owó tẹ́ fún mọ́tò lọ tí bá fún yín yálà ìbéèrè àbẹ́ ìbéèrè tí bá fún yín èmi mo ní so àǹfààní mi lówó tí owó mọ́tò yẹn àǹfààní tèmi ni tó ti yé sí so tẹ́ bá béèrè owó mọ́tò fáǹfààní tèmi ni ṣùgbọ́n yóò gbọ́dọ̀ béèrè èlé fáǹfààní ti yín so service charge 10 naira tí wọ́n yọ lórí 100 naira ṣé fáǹfààní ẹni tí wọ́n yá ni àbí fáǹfààní ti wọ́n fáǹfààní tí wọ́n yá ni kí fáǹfààní ti wọ́n ní service charge tó ráwà lá bùkátà sí so ọ̀nà tó fi lè jẹ́ èlé wallahi ìlàdí mi tí mọ̀ tó fi lè jẹ́ èlé so ló ẹgbẹ́ bá ṣàlàyé àwọn afá pín lórí ẹ̀ àwọn afá wọ́n kó èlé ni àwọn mìíràn rí kìí ṣe èlé wọ́n lọ wo àwọn tabagbọ́lọ́wọ́ tabalọ́wọ́ ẹ̀kọ̀ type ma hukmu salifni shukran yàtàfẹ́ ẹ̀rí wọn gbọ́rọ̀ àfáwọ̀ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. السلام عليكم ورحمة الله.